ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo ibi tẹ́ ẹ ti ń wò mí jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àtúndé lọ́sẹ̀ yìí o mo dúpẹ́ tọ̀sẹ̀ tó kọjá àdúpẹ́ lọ́wọ́ elédùmarè léyìí tó tún fún wa lóore ọ̀fẹ́ àti àǹfààní látún ti wá sójúde lọ́sẹ̀ yìí ẹ ṣeun mo dúpẹ́ o torí àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà tó wọlé tó kóni lẹ́rù lọ ni mo mọ̀ lóore o gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè níjẹjọ ẹ pè mí mo sọ mo sì mọ́ ń tẹnu mọ́ pé bẹ́ẹ̀ ò sí ń bẹ̀ ń èmi ò sí ní àhín torí pé ẹ̀ ń fìfẹ́ hàn sí ètò àkàgbádùn lítírésọ̀ Yorùbá ẹ ṣé o mo mọ̀ lóore o mo fi rùyọ̀ yín béńbélé o gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń pè nílẹ̀ òkèrè nílẹ̀ àjèjì ẹ ṣé mo dúpẹ́ o eléyìí ṣe àfihàn ìfẹ́ eléyìí tẹ́ ẹ ní sí èdè Yorùbá lágbára lọ́wọ́ Elédùmarè kò sì ní í parẹ́ bẹ́ẹ̀ ni ò ní í parun àwa ò tiẹ̀ ní í gbà bó ti rí nù tó bóyá ẹ̀yin ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ àkàgbádùn lítírésọ̀ Yorùbá òun la pètò yìí abala àkọ́kọ́ òun la ti ń gbára wa nímọ̀ràn bí èèyàn ṣe ń rìn nínú ayé téèyàn kì í fi jè ń sọ́fìn abala ìkejì òun la ti ń ka lítírésọ̀ Yorùbá ìwé wo là ń kà láti bí oṣù mélòó sẹ́yìn ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ òun nìwé tá ń kà mo láyọ̀ láti sọ fún yín pé lónìí ìwé òun ó tẹnubodò yóò wá sí òpin lónìí n ó parí rẹ̀ lónìí lágbára lọ́wọ́ Elédùmarè ọmọ ṣe díẹ̀ náà tá a ti ń kàwé yìí tí ó fẹ́ tó bí oṣù mélòó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa tá a bẹ̀rẹ̀ rẹ̀ láyọ̀ náà la tún parí rẹ̀ àwọn ìwé lítírésọ̀ Yorùbá míì tó ti wà eléyìí tí wọ́n mọ̀ ká o ṣùgbọ́n gẹ́gẹ́ bí olólùfẹ́ mi èyí tẹ́ ẹ bá fẹ́ kí n kà ẹ fi sí abẹ́ kọ́mẹ̀ǹtì yín ẹ mọ́ gbàgbé bí mo ti ń ṣètò yìí lẹ́ ń wò mí live and direct ẹ wí falára ẹ sọ fàjèrò ẹ bá mi wí fún ọwọ́ àràngún àga wípé Akọ́láwọlé Ládòkè ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè a tún ti dé sí orí afẹ́fẹ́ lónìí ẹ má bínú o ó yẹ kí n máa dárúkọ yín bẹ́ẹ̀ tí ń ṣeun àwọn tí ń bá mi kà sílẹ̀ náà wọ́n máa fi orúkọ yín sọwọ́ sí mi tí mo sì máa lù yín lọ́gọ̀ ẹnu bẹ́ẹ̀ bá ṣe wà ń bẹ̀ ń sí náà ni wọ́n máa lù yín lọ́gọ̀ ẹnu èèyàn tó bá ń ra dátà tó ń wo ni báyìí ó yẹ ká lù ú lọ́gọ̀ ẹnu látẹ̀yìnwá ló ti yẹ kí n máa gbé ìgbésẹ̀ òun ṣùgbọ́n ẹ mọ̀ pé tí n bá bẹ̀rẹ̀ ìwé tó bá wọnú bọ́gọ́ ara tán ọlágbára púpọ̀ púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ẹ̀yin olóòtú mi lókè lọ́hùn-ún bẹ́ẹ̀ bá ṣe ń rìn àwọn èèyàn tí wọ́n ń wò wá ẹ máa taari orúkọ wọn sí mi ká máa lù wọ́n lọ́gọ̀ ẹnu bó ṣe jẹ́ nù bọ́bá ipá lẹ́lẹ́wà níbi tẹ́yìn wà ẹ̀ka alẹ́ bọ́bá ṣe pé ọ̀sán lẹ́wà ẹ̀ka àsán o bọ́bá ṣe pé ọwọ́ ìyálẹ̀ta lẹ́wà ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ń o àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ní pápápá tẹ̀yẹ sọkà mo sọ fún yín tẹ́lẹ̀ ìbá ń sapá kan jà mọ́ ẹ lọ sí YouTube mi kẹ́ ẹ lọ gbádùn rẹ̀ ń bẹ̀ èyàn ò ní sì kò ní dènà gàràgà ló lọ kí ni ìkànnì tẹ́ lọ ní YouTube @Kọ́lá Ládòkè ló bá tán @Kọ́lá Ládòkè ìnìkànnì tẹ́ lọ ẹ̀tún bá ń fọn rere èèyàn náà kó kárí ayé oore kan tẹ́ ẹ lè ṣe mí nù ẹ bá ń taari ẹ fọn rere rẹ̀ ẹ wàásù rẹ̀ ní YouTube ni ní Facebook ni àti ní TikTok ni nọ́mbà tẹ́ ẹ sì lè pè mí sí tó bá jẹ́ pé ẹ̀yin wà káàkiri àgbáyé tẹ́ ẹ sí lórílẹ̀‐èdè Amẹ́ríkà tí mo wà yìí +1 202 380 8501 +1 202 380 8501 òun ni nọ́mbà tẹ́ ẹ lè fi pè mí bóyá lọ́wọ́lọ́wọ́ báyìí àbí lẹ́yìn ètò kò ní nǹkan kan tí fi ṣèyàn àní dààmú ní pápápá tẹ̀yẹ sọkà kí ni tá a fi gbára wa nímọ̀ràn àbámọ̀ kí ni Yorùbá ń pè ní àbámọ̀
tàbí kí n sọ wípé kí ni àbámọ̀, kí ló ṣe yé yín sí? Tí àwọn àgbà bá ní àbámọ̀, àwọn àgbà wọ́n ti wò réré ayé. Àbámọ̀ ni ìgbésẹ̀ tá a gbé, tá a rò sọ́tún, tá a rò sósì, tá a kàn gbé ní pápá tó bá jẹ́ pé lẹ́yìn ìgbésẹ̀ yìí ó já síbi tí ò dáa. Onítọ̀hún wà ní ǹbá dẹ̀ mọ̀ ni, ǹbá dẹ̀ ṣe báyìí kí n tó ṣe báyìí o. Ó ní àwọn àgbà fi bọ̀ tí wọ́n ní àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri ibi tẹ́ ẹ ti ń wò mí, ẹ̀ ní kábàámọ̀ láyé yín o. Èmi Akọ́láwọlé ọmọ Ládòkè, èmi náà ò ní kábàámọ̀ o. Àbámọ̀ ó jẹ́ ohun tó lágbára púpọ̀ nínú ìrìn àjò àìdá. Àbámọ̀ jẹ́ bí ìgbà tí èèyàn ṣe nǹkan tán téèyàn wá ń wò pé kí ni mo ṣe léyìí sí. Ìdí rèé tí mo fi ń rọ̀ wá wípé gbogbo ìgbésẹ̀ tá a bá gbé nílé ayé, ẹ jẹ́ á rò lẹ́ẹ̀mejì o. Gbogbo ọ̀rọ̀ tá a bá sì sọ, ẹ jẹ́ á rò lẹ́ẹ̀mejì o. Torí wọ́n ní ẹyin lòun tó bá ti bọ́ báyìí kì í ṣe é kó jọ mọ́. Ẹlòmíín ti gbé ìgbésẹ̀ tó já sí àbámọ̀ tó da orílẹ̀-èdè rú. Ẹlòmíín ti gbé ìgbésẹ̀ tó jẹ́ àbámọ̀ tó da odidi ìjọ rú. Ẹlòmíín ti gbé ìgbésẹ̀ àbámọ̀ tó da ẹbí rú. Kí ló dé tá a ronú lẹ́ẹ̀mejì? Kí ló dé tá a sùn ká tó sùn ká tó gbé ìgbésẹ̀ lórí ohunkóhun tàbí ká tó sọ̀rọ̀? Yorùbá wọ́n ní àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀. Ẹ jẹ́ ká máa ro ohunkóhun tá a bá ṣe jinlẹ̀ kó tó di pé a ṣe é, kó má bàa já sí àbámọ̀. Ẹ mọ̀ pé téèyàn bá ti ṣe tó kọjá kò ṣeé pè padà mọ́. Yálà burúkú ni, yálà rere ni, wọ́n á ló kábàámọ̀ lórí ìgbésẹ̀ tó gbé. Elédùmarè kò ní jẹ́ ká kó àbámọ̀ lórí gbogbo ìgbésẹ̀ tá a bá ń gbé nílé ayé o. Tó ọtán lẹ́nu ó kùnkùn lábala tibẹ̀. Ẹ jẹ́ á tẹ̀síwájú nínú ìwé ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ eléyìí tí olóògbé D.O. Fágúnwà tí wọ́n kọ níbi tí a ti dánu dúró níjẹ̀jọ́. Ṣé ẹ gbàgbé mo ní àwọn akọni ọdẹ méje yìí wọ́n ti parí iṣẹ́ wọn tí wọ́n lọ ṣe lọ́dọ̀ ọba Òkè Láńgbòdo. Ọba yìí ó wá rán wọn sí ọba wọn, ó kọ̀wé, ó ní kí wọ́n fi jíṣẹ́ fún ọba wọn. Ibi tí a bá dé níjẹ̀jọ́ nù. Ẹ jẹ́ n padà sẹ́yìn díẹ̀ kájú mọ́ra wọn. Nígbà tí a dé ọ̀hún tí aránṣẹ́ lọ sọ fún ọba, ó pàṣẹ kí wọ́n mú wa lọ sí gbọ̀ngàn ìdájọ́ níbi tí wọ́n ti ń gba onírúurú àlejò. Wọ́n sì dáná fún wa, wọ́n taná síbẹ̀ ó mọ́lẹ̀ kedere. Òun pàápàá dé sí ọ̀dọ̀ wa ní agogo 8 alẹ́ gẹ́rẹ́gẹ́. Nígbà tí ó sì kí wa tán, ó fi ẹ̀bùn wọ̀nyí ránṣẹ́ sí ọba wa: òrùka dámọ́ǹdì 6, òrùka wúrà 6, adé ìlẹ̀kẹ̀ 6, ọ̀pá ìtìlẹ̀ 6, tìmùtìmù aláwọ̀ 6, àti oríṣi ohun ẹ̀ṣọ́ ilé 6, bíbélì 6, oríṣi èdè 6. Lẹ́yìn eléyìí ni ó fi ìwé kan fún wa tí wọ́n fi àdàpọ̀ omi wúrà àti fàdákà kọ. Ó wá fún wa pé kí a fi fún ọba wa. Tí wọ́n sì kọ sí inú ìwé náà ni èyí: Òkè Láńgbòdo, ọjọ́ 22 oṣù keje ní ẹgbẹ̀wá ọdún lé mẹ́tàlélọ́gbọ̀n lẹ́yìn ikú olúwa wa. Ẹ jẹ́ á tẹ̀síwájú níbi tá a ti dánu dúró níjẹ̀jọ́ ònà. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ọba ìlú àwọn akọni wọ̀nyí: Kàkó, Ìmọ́dòye, Àkàrà Òògùn, Olóhùnyọ̀, Elégbèje ọdẹ, Ẹ̀fòyẹ́, Àràmọ̀ǹdà ọkùnrin. Àwọn oníṣẹ́ yín dé ọ̀dọ̀ mi ní àlàáfíà. Èmi náà sì yọ̀ púpọ̀ nígbà tí mo rí wọn. Mo fi àwọn ẹ̀bùn kékeré wọ̀nyí ránṣẹ́ sí yín ní 6 gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ Yorùbá ní ayé àtijọ́ àti ní ìgbà mìíràn ní ayé ìsinsìnyí. Pẹ̀lú mo ṣe èyí láti fi hàn yín pé mo fi ẹ̀fà fà yín mọ́ra. Ìmọ̀ràn mi nípa ti ìlọsíwájú ìlú yín ni èyí pé ẹ jẹ́ kí àwọn ará ìlú yín ní ìfẹ́, kí wọ́n bá lè ní ìtìjú. Bí wọ́n bá jẹ́ onítìjú,
ènìyàn kò ní jalè, wọn kò ní sọ̀rọ̀ ibi, wọn kò ní ṣèké, wọn kò ní ṣe ìṣàìgbọràn, wọn kò ní gbéraga. Ọmọdé yóò máa bu ọlá fún àwọn àgbàlagbà, àgbàlagbà yóò sì máa ṣe ìtọ́jú ọmọdé. Kò ní sí ìwà búburú kan lọ́wọ́ wọn. Bákan náà ni ohun gbogbo yóò máa lọ bí ó ti yẹ kó lọ. Wọn ó sì fẹ́ràn ara wọn. Ọlọ́run náà yóò sì fẹ́ràn yín pẹ̀lú. Ẹ bá mi kí àwọn èèyàn yín o. Èmi ni tiyín ní tòótọ́, Ọba Òkè Láńgbòdo. A sùn ní àfimọ́jú ọjọ́ náà. Nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ keje, ọba fi ẹ̀bùn ọ̀pọ̀lọpọ̀ fún oníkúlùkù wa. A sì kó ẹsẹ̀ wa sí ọ̀nà à ń lọ sí ilé. N kò ní lè sọ àwọn tí ojú wa rí ní ìrìn àjò ó wa lásìkò tí à ń bọ̀ yín fún yín nítorí pé ó ti pọ̀ jù. Dájúdájú ohun ẹ̀dùn ni yóò jẹ́ fún yín láti gbọ́ wípé kì í ṣe gbogbo àwa tí a kúrò ní Òkè Láńgbòdo ni a tún padà dé ìlú wa o. Ṣùgbọ́n ọ̀ràn náà ti ṣe rí bẹ́ẹ̀. Ìdí ìparun ọ̀pọ̀lọpọ̀ wa kò ju ìgbéraga lọ. Òmùgọ̀ ayé ni onígbéraga. Ìṣe òun ní èrò pé ìgbà tí òun bá ń lo ìwà ìgbéraga, òun ni ayé yóò tún máa gbé òun ga. Òun kò mọ̀ pé àkókò náà gan ni ẹ̀tẹ́ tọ́ lẹ́yìn. Bí ẹnìkan bá sì ṣe ìgbéraga, onítọ̀hún ilẹ̀ ni yóò lọ. Bí ilé kan bá gbéraga, wéré ni yóò tú. Bí ìlú kan bá gbéraga, kíákíá ni yóò rí ìbínú Ọlọ́run. Bí orílẹ̀-èdè kan bá gbéraga, láìpẹ́ ni yóò di ẹrú orílẹ̀-èdè mìíràn. Bí ìjọba ńlá kan bá sì gbéraga, ẹ̀yin èèyàn mi, ẹyẹ kò sọkà ní àwọn orílẹ̀-èdè abẹ́ rẹ̀ náà yóò túká mọ́ lójú. Nígbà tí ìgbéraga dé sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èrò Òkè Láńgbòdo, wọ́n ní àwọn kò ní gba ìmọ̀ràn ẹlòmíì mọ́. Ìrẹ́pọ̀ sì ti sá lọ kúrò lọ́dọ̀ oníkálukú, wọ́n sì ń ṣe bí wọ́n ti fẹ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà ẹlẹ́dàá wa, ọ̀nà méjì òun náà ni ó fi ń fi ìyà jẹ ẹni tó bá ṣẹ̀. Yálà kí ó jẹ olúwa rẹ̀ níyà ní kíákíá, tàbí kí ó kọ ẹ̀ṣẹ̀ olúwa rẹ̀ sílẹ̀ nínú ìwé ìrántí. Ṣùgbọ́n òun kò ṣe bẹ́ẹ̀ ní ti èyí o. Kò ṣe bẹ́ẹ̀. Wéré ni ó ń fi ìyà jẹ wọ́n. Nígbà tí a dé odò ẹ̀jẹ̀, a bá àwọn iwin níbi tí wọ́n ti ń ṣeré. Ní ọjọ́ náà ni olókun iwin tí í ṣe alákòóso omi ń ṣe ọdún. Kàkó tó àwọn iwin wọ̀nyí lọ, ó ń bá wọn ṣeré. A wí fún un kó má lọ. Nígbà tí ó sì pẹ́, àwọn iwin wọ̀nyí lọ sí ìsàlẹ̀ odò ẹ̀jẹ̀. Òun náà tọ̀ wọ́n lọ pẹ̀lú. Bẹ́ẹ̀ ni a kò gbúròó Kàkó mọ́ di òní olónìí. Ẹ̀fòyẹ́ àti elégbèje ọdẹ sọ pé àwọn fẹ́ lọ ṣe ọdẹ. Àwọn fẹ́ lọ sí òde tí àwọn iwin lọ ṣe ọdẹ àwọn iwin sínú igbó. A kò sì rí wọn mọ́. Nígbà tí a sì dé ọ̀dọ̀ àwọn agánigànyìn obìnrin, àràmàǹdà ọkùnrin jókòó tì wọ́n. Òun kò bá wa lọ mọ́ o. Ṣùgbọ́n ìmọ́dòye, olóhùnyọ̀ àti èmi pàápàá dé ilé kókò, a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí a dé ilé, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí a fi sílẹ̀ ni wọ́n ti kú. Ọ̀pọ̀lọpọ̀ ni wọn kò tilẹ̀ dá wa mọ̀ mọ́ nítorí ọjọ́ ti pẹ́ tí a ti lọ. Nígbà tí a sì dé ọ̀dọ̀ ọba wa, ó ti darúgbó. Ojú rẹ̀ ti ń wò bàìbàì. Ó sì pẹ́ díẹ̀ kí òun tó mọ̀ wá. Ṣùgbọ́n nígbà tí òun rántí ènìyàn tí a jẹ́, a sì fi ẹ̀bùn àti ìwé tí ọba Òkè Láńgbòdo fi ránṣẹ́ sí hàn. Ó yọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ ni ó dì mọ́ wa ní ọrùn. Ó kí wa dáadáa. Ó fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn fún wa. A sì di olówó láti ọjọ́ náà wá. Báyìí ni ìtàn mi yìí lọ. Báyìí ni ìtàn
mo lọ sí òkè ìlàngbòdo parí. Ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo, ìbá tí n ó sọ fún ayé mọ́ lákòókò yìí ni èyí. Mo fẹ́ kí ẹ fi ìtàn ìgbésí ayé mi yìí ṣe àríkọ́gbọ́n kí ayé yín bá dára. Ó dìgbà kan, onílé ń relé o. Bí ọkùnrin náà ti sọ báyìí tán, a kò rí mọ́ o, ṣùgbọ́n a rí ìwé kékeré kan nílẹ̀. Ohun tí ó sì wà nínú rẹ̀ tí ó kọ sínú rẹ̀ náà ni èyí: àkàrà oògùn bàbá ò múlẹ̀ mófo. Ẹ̀yin ọkùnrin àti obìnrin ní ilẹ̀ Yorùbá, ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ kí a pe àgbà ní wèrè. Ẹ fi ìtàn inú ìwé yìí ṣe àríkọ́gbọ́n. Olúkúlùkù yín ni ó ní ìṣòro láti bá pàdé nínú ayé. Olúkúlùkù ni ó ní òkè láńgbòdo tirẹ̀ láti lọ. Oníkúlùkù ni ó sì ní ìdènà tirẹ̀ níwájú. Bí dídùn ti ń bẹ nínú ayé, bẹ́ẹ̀ ni kíkorò ń bẹ. Bí òní dùn, ọ̀la lè tún korò. Ọ̀túnla tún lè dàbí oyin. Kọ́kọ́rọ́ ayé kò sí lọ́wọ́ ẹnìkan. Bí ẹ bá ti ń bá ìrìn àjò yín lọ nínú ayé, tí ẹ ń ti orí dídùn bọ́ sí orí kíkan, ẹ máa gba ohun gbogbo tẹ̀ríntẹ̀rín, kí ẹ sì máa ṣe bí ọkùnrin, kí ẹ sì máa rántí pé ẹni tí ó bá ran ara rẹ̀ lọ́wọ́, òun náà ni Ọlọ́run òkè ràn lọ́wọ́. Ìtàn mi parí wàyí. Kí n gba orógbó jẹ, kí n má ṣe gba obì jẹ o, nítorí orógbó ní gbóni sí ayé, obì ní bì wọ́n sí ọ̀run. Ó dìgbà díẹ̀ náà o. Mo rò pé ẹ tún máa rí ọwọ́ mi ní ọjọ́ mìíràn. Ẹ jẹ́ kí n gbàdúrà fún yín, kí n sì dá músò mẹ́ta. Ayé yóò yẹ yín o. Orílẹ̀-èdè yín yóò túbọ̀ máa pọ̀ sí i ní ọgbọ́n àti ní agbára. Àwọn èèyàn dúdú kò ní rí ẹ̀yìn mọ́ láéláé. Músò, músò, músò. Ẹ kú ìgbádùn ìwé yìí o. Ti níyìn tòótọ́ D.O. Fágúnwà. Lára àwọn èèyàn eléyìí tí ó wà ní ojú òpó, àbí bẹ́ẹ̀ kọ́, ọmọ mi Ọlátúndé Ládòkè láti orílẹ̀-èdè Nàìjíríà, ó wà ńbẹ̀, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ti ń fún mi ní orúkọ wọn náà ni n ó máa fi ṣọwọ́ sí yín. Ìwé yìí parí lónìí o. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Mo wá fẹ́ kí ẹ pè mí tàbí kí ẹ fi sí abẹ́ àtẹ̀jíṣẹ́ yín bẹ́ẹ̀ tí ń wò mí yìí. Ń tẹ́ ẹ lè ṣe fún mi, ẹ tarí rẹ̀ kó kárí ilé kó kárí oko. Ẹ pín fún èèyàn mẹ́fà mẹ́fà. Bí mo ti ń ṣe ètò yìí live and direct lẹ́ ń wò mí. Àwọn ìwé lítírésọ̀ Yorùbá pọ̀ eléyìí tí mo ti pinnu láti kà fún yín lórí ètò yìí, ṣùgbọ́n èyí tó bá wu ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí n kà, torí yín ni mo ṣe wà ń hà yín, torí yín ni mo ṣe wá bí o, torí yín mo ṣe wà lójúde o. Ẹ fi sí abẹ́ àtẹ̀jíṣẹ́ yín kẹ́ ẹ lè mọ̀ bí mo ṣe fẹ́ràn olóògbé D.O. Fágúnwà tó. Àwọn ìwé tí wọ́n kọ nígbà tí wọ́n wà lókè èèpẹ̀, gbogbo rẹ̀ ni mo ṣe àwárí kí n tó kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Eléyìí ìrìnkèrindò nínú igbó elégbèje, ẹ wò ó wà níbí. Ìrèké oníbùdó ó wà níbí, òun rèé. Bákan náà igbó Olódùmarè, òun rèé, ó wà níbí. Àti ọ̀pọ̀lọpọ̀ àwọn lítírésọ̀ Yorùbá míì tí n ò lè kà tán. Ìkan tó rèé, ibú olókun, òun rèé, òun náà wà níbí. Àwọn lítírésọ̀ Yorùbá àtijọ́ ni mo lọ wá o, kí a lè máa mú wá sí rántí àwọn ọmọ wa lásìkò yìí, pàápàá jùlọ àwọn èwe àsìkò yìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tí wọn ò gbọ́ èdè Yorùbá mọ́, tó dàbí ẹni pé èdè Yorùbá ti fẹ́ lọ, àwa ò sì ní gbà. Àwọn ìwé lítírésọ̀ míì tún wà eléyìí tí ó wà tí mo ti tọ́jú. Ẹ̀yin ẹ kàn sá sọ fún mi wípé irúfẹ́ ìwé tẹ́ ẹ fẹ́ kí n kà lásìkò yìí tá a bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ rèé. Èyí tó bá wá pọ̀ jù tí àwọn èèyàn bá fara mọ́ jù, òun náà ni màá kà. Ẹ ṣeun o, mo dúpẹ́ pẹ́ òkun. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè, àní súra wa. Ẹ bá mi pín kó kárí ilé kó kárí oko. Bí mo ti ń ṣètò yìí lẹ̀ ń wò mí live and direct. Tẹ́ ẹ bá fẹ́ pè mí +1 ẹni kíni +1 202
3808501 ní nọ́mbà tẹ́ pè mí sí. Ọ̀tán lẹ́nu ó kùnkù títí ọjọ́ mẹ́jọ tá a tún láǹfààní láti pàdé ara wa. Tiyín ní tòótọ́ ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè. Ire o.